1 2 3 4 5 6 ṣé ẹ rí dáadáa 1 2 3 4 5 6. ọwọ́ òsì ẹ̀ tí mo dì mú yìí ó jẹ́ méje. tapá ọ̀tún tẹ́ wá ń wò yìí mẹ́jọ lòun, ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ tó fi dé bí àtàǹpàkò. nígbà tẹ́ wá bímọ yìí tí wọ́n ní ọmọ yìí rèé lọ́sibítù bó o ló ti rí lára yìí àbẹ́ ẹ̀ tí ìmọ̀ ńgbà tẹ́ kọ́kọ́ bí. ìgbà tí mo kọ́kọ́ bí ó jẹ́ ohun ìyàlẹ́nu fún mi nígbà tèmi náà rí torí ó jẹ́ ìtìjú fún mi. ìgbà tó stage kan mo gbé lọ sí hospital orí plan mo sá lọ. mo ń fàkókò yìí gbàdúrà fún gbogbo aláboyún ayé pátá pé ayé ò ní pa kádàrá ọmọ wa dà sáburú àrà tí ọ̀dà ọlọ́run ọba mi ò ní fáwọn ọmọ tí ń bẹ nínú yín àti ìtẹ́ ti bí sáyé kò ní fi wọ́n dá. ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ ní gbogbo ìgbà pé ayé láyé lọ́dọ̀ ẹni táyé yé àìyé láyé lọ́dọ̀ ẹni táyé òye ẹni táyé yé kọ́ máa fẹ́ ẹni táyé òye ṣe yẹ̀yẹ́ torówó tí ò tó faná sílé ẹ làwọn kan fi ń faná sẹ́nu ara wọn. oríṣiríṣi àrà lọ́lọ́run ọba mi ń fa àwọn èèyàn dá nínú ayé bẹ́ẹ̀ oríṣiríṣi àrà làwọn èèyàn ń fa àwọn èèyàn ẹgbẹ́ wọn dá nínú ayé. gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ lóyún sínú tíyàwó yín lóyún sínú ayé ò ní tọwọ́ boyún inú ìyàwó yín n ò ní foyún inú ìyàwó yín dára tí ò dá. ṣáájú kí n tó tẹ̀síwájú wọ́n béèrè kan lọ́wọ́ gbogbo wa pátápátá. ìjẹ́ látijọ́ tó o ti délé ayé ṣó o bá èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ bíi tèmi pàdé tó ní ọmọ ọ̀ka ẹsẹ̀ mẹ́fà lọ́tún ọmọ ọ̀ka ẹsẹ̀ mẹ́fà lósì ìka ọwọ́ ọ̀tún mẹ́jọ ìka ọwọ́ òsì méje ìjọ ti bárú èèyàn bẹ́ẹ̀ pàdé látijọ́ tó ti délé ayé. bọ́ bá tiẹ̀ wá bárú èèyàn bẹ́ẹ̀ pàdé ṣé ò ní pọ̀ pàdé ẹbọra ṣé ò ní pọ̀ ọ̀rá ìjọ̀nù. Adéyínká Àyìndé ọmọ ìyá elépo lọ́jà gbàǹgbà ló kọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. ẹ farabalẹ̀ wo fọ́nrán yìí dáadáa ẹ ṣíà ẹ like ẹ comment. wọ́n mú yín dé agbègbè kan níbi tá a ti rí ọmọdékùnrin kan tó ní ọmọ ọ̀ka ẹsẹ̀ ọ̀tún mẹ́fà. bí mo ti ń sọ yìí ẹlòmíì ò pè rọ́ ni ẹlòmíì ò pè AI ni. ọmọdékùnrin tí mò ń sọ yìí kì í ṣe àlùjọ̀nù kì í ṣe ẹbọra bẹ́ẹ̀ kì í ṣàkúdàáyà. ọmọ tẹ́ ẹ fẹ́ wò lórí fọ́nrán mi lónìí kì í ṣe ìdàkudà ọlọ́run ọba mi ló fi ọmọ yìí dá àrà ọ̀tọ̀ tó yàtọ̀ sí tèmi tó yàtọ̀ sí tiẹ̀ látijọ́ èmi náà ti délé ayé. ìwọ̀n rí èèyàn rí tí gbogbo ọmọ ọ̀ka ẹsẹ̀ méjèèjì jẹ́ méjìlá ìwọ̀n bá pàdé rí. bọ́ bá jẹ́ pé èmi náà mo bá ọmọ yìí pàdé lẹ́bàá gbó mo lè pé gbére ni mo lè pé àlùjọ̀nù ni ṣùgbọ́n eléyìí èso àlùjọ̀nù èèyàn ẹlẹ́ran ara bíi tiwa náà ni. ẹ wàá mọ ròyìnròyìn ọkàn tó bá èmi náà mo tún wá ń wò pé títóbi ọlọ́run mo wá gbé sí ròrí pé àbọ̀mọ̀ ọ̀ka ẹsẹ̀ ọmọ yìí ṣé bó ṣe yẹ kíka ẹsẹ̀ gbogbo wa orí ilé ayé rèé àbí tàwa tá a níka ẹsẹ̀ márùn lọ́tún ìka ẹsẹ̀ márùn lósì àbí tiwa náà ni ò pé ni. ṣùgbọ́n kí ló fà á tí wọ́n fi bí ọmọ yìí lóníka ọ̀tún mẹ́jọ oníka òsì méje oníka ẹsẹ̀ ọ̀tún àtẹsẹ̀ òsì méjìlá. ẹ tẹ̀lé mi ká lọ sí agbègbè kan nípínlẹ̀ Ògùn kẹ́ ẹ wá gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu ìyá ọmọdékùnrin torúkọ ẹ̀ ń jẹ́ ẹ mọ̀ gbọ́ lẹ́nu ìyá rẹ̀. ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ọlọ́run ọba mi fi àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ tó dá sórí ilẹ̀ alààyè ó fi wá dá oríṣiríṣi àrà nínú ayé lọ́rọ̀ tí mo wá ń bá bọ̀. ọmọ tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí Ọbádára ṣe rí púpapọ̀ mọ́ra wọn. ọba mi òkè ló fi ọmọ yìí dára tó ya ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu nínú ayé ńgbà wọ́n sì bí sílé ayé náà wọ́n sọ ọmọ yìí ní Ọbádára. ládùúgbò tá a wà yàrá wo lọ́lọ́run ọba mi fi Ọbádára yìí dá nínú ayé tó yàtọ̀ sí tiẹ̀ tó yàtọ̀ sí tèmi tó yàtọ̀ sí tẹni tó jókòó yìí tí í ṣe mọ́mì Ọbádára. àrà tọ́lọ́run ọba mi fi dá gbogbo ojú pátápátá náà ní ó rí ṣùgbọ́n gbogbo ẹni tí bá ń rí i kó má rí kíní bíi àléébù. ṣó o ti rí pé èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ bíi tèmi kan wà tọ́lọ́run ọba mi dá síbì kan tó ní ọmọ ọ̀ka ẹsẹ̀ ọ̀tún mẹ́fà. mọ́ṣìmí gbọ́ bó ti ní i lọ́tún bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́mọ ọ̀ka ẹsẹ̀ òsì ẹ̀ náà jẹ́ mẹ́fà tẹsẹ̀ lẹ́gbọ́ tá à ń wí. àwòyanu tọ́lọ́run ọba mi wá fi ọwọ́ ọmọ yìí dá tí ń jẹ́ Ọbádára yìí. ọwọ́ òsì ẹ̀ tí mo dì mú yìí ó jẹ́ méje. ẹ̀hún náà lẹ́ ń wò lójú fọ́nrán yẹn ọwọ́ òsì ẹ̀ tí mo dì mú yìí ìlà ń kà tẹ́ ń rí òun ní ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje. ṣé o mọ̀ pé márùn-ún ni tọ̀dọ̀ tiẹ̀ ọlọ́mọ ọba mi tó ṣe ìka tiẹ̀ ní márùn ìlówó ṣùṣù nú ọlá tiẹ̀ náà tó ṣe ti Ọbádára yìí ní mélòó ló ṣe méje. tapá òsì lẹ́rí tí mo sọ yẹn o
tapá ọ̀tún rèé 8 lòun 1 2 3 4 5 6 7 8 tó fi dé bí àtàǹpàkò ni mo ṣe sọ pé ẹ má wo kinní bí àléébù torí pé ẹni tí ò tí ì kú ò tí ì mọ́rúkú tó mọ́ pa òun ṣùgbọ́n tó bá dára ìtún wá yàtọ̀ nínú ayé wọ́n ti bí òun sáyé wọ́n ládùúrà kan wà tí ò lè gbà mọ́ nílé ayé pé ọlọ́run bá ń pààrọ̀ ìyá tó bí mi kò lè gbà láyé àdúrà yẹn ò lè ṣẹ àdúrà lẹ́ẹ̀mọ́ ṣe fún ọmọ yìí pé kọ́lọ́run ọba mi jẹ́ kí ọba dára yìí kórógù ẹ̀ lò nínú ayé kọ́lọ́run ọba mi jẹ́ kí ọmọ tí ń jẹ́ ọba dára yìí ọba tó fi dárú àrà yìí ó jẹ́ kó rí àrà gidi dá nínú ayé ẹ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu màmá rẹ̀ ṣé bí wọ́n ṣe bí rèé ni ṣé báyìí kọ́ ni wọ́n ṣe bí ńgbà wọ́n bí ń kékeré kí lọ́jọ́ lójú wọn àṣé ńgbà wọ́n bí ṣé wọn ò fẹ́ lọ jù ú nù ṣé ńgbà wọ́n fẹ́ jù ú nù ṣẹ́ẹ̀rí ọkàn sọ pé fílẹ̀ ńgbà ẹ̀rí ọkàn sọ pé fílẹ̀ ṣé wọn ò ní máa wò pé ṣáyé ò ní máa fi mí ṣe yẹ̀yẹ́. ẹ kú ìjókòó mà lákọ̀ọ́kọ́ kí lorúkọ yín mà kí gbogbo ọmọ Nàìjíríà gbọ́ ọkọ yín mà. Orúkọ mi ni Mrs. Oyedepo Kafayat. Mrs. Oyedepo Kafayat báwo lẹ ṣe jẹ́ sí ọmọ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi yìí mà. Èmi nìyá rẹ̀. ẹ̀yin lẹ bí gangan Bẹ́ẹ̀ni. nígbà tẹ́ ẹ lóyún ẹ̀ ǹjẹ́ sàmìsàmì kan wà ǹjẹ́ wọ́n jíṣẹ́ kan fún yín pé irú ọmọ tẹ́ ẹ mọ̀ bí rèé. Wọ́n jíṣẹ́ fún mi. Kò sẹ́ni tó jíṣẹ́ kankan fún yín nígbà tẹ́ wá bímọ yìí tí wọ́n ní ọmọ yín rèé lọ́sibítù bó o ló ti rí lára yín àbẹ́ẹ̀ tí ìmọ̀ ńgbà tẹ́ ẹ kọ́kọ́ bí. Ìgbà tí mo kọ́kọ́ bí mi ò tí torí mi ò lajú dáadáa mi tí ì lajú so mo ṣe ń fi pé kíni but ìgbà tára mi wá balẹ̀ tó ń gbé fún mi tí mo rí mo dẹ̀ bá àwọn dókítà yẹn sọ̀rọ̀ pé kí la fẹ́ ṣe kí ni ìgbésẹ̀ ta lè gbé ní kíni wọ́n ní àfi tá a bá ṣe surgery fún nígbà yẹn nǹkan tó sọ fún mi nìyẹn. bí àfi tá a bá ṣe surgery fún. mo ní náà dẹ̀ gbìyànjú gbogbo agbára mi nígbà yẹn. ibo lẹ bí ọmọ yìí sí nígbà yẹn mà. Ìjẹ̀bú Òde mo bí sí lọ́sọ̀ọ̀sà. Ọ̀sọ̀ọ̀sà lọ́dọ̀ bàbá wa Ògúndé kọ́ nìyẹn. gbogbo ayé táyé dẹ̀ kò sí tátà lójú yányàn àti jẹ gan ó di gágá. so ìgbà tí ó dẹ̀ sí agbára mo gbé lọ sí Ìjẹ̀bú Òde hospital ńlá tó wà níbẹ̀ a gbé lọ wọ́n ní ká ṣe test fún a ṣe test a gbìyànjú ọ̀nà ṣáà ìgbà yẹn nígbà tó sì kéré wọn lọ ẹni tó lò máa ṣe ó lò máa gba 250. 250,000. ni wọn lọ máa gbà nígbà tó sì wà ní bébì. mo ń bọ̀ kábíyèsí Olódùmarè wọ́n ní gbọ́ ọmọ yìí tí ń jẹ́ Ọbádára yìí wà ní bébì wọ́n fẹ́ ṣe sọ́jìrì ọwọ́ méjèèjì ẹsẹ̀ méjèèjì ní 250,000 ṣe rí pé títóbi Ọlọ́run ọba 250,000 ni ohun tí ìyá Ọbádára àti bàbá Ọbádára tí wọn ò lè afford bí wọn ò bá lè afford ẹ̀ ṣé wọn ò lẹ́bí tó lè kówó yìí lẹ̀ kò sí bẹ́bí ṣe fẹ́ wà tó ẹbí ò lè kú ìṣẹ́ látòkè délẹ̀ 250,000 ṣé ká sọ pé olóore sá lọ ni tí ò kówó yìí lẹ̀ tí wọ́n fi ṣe operation ṣùgbọ́n Ọlọ́run ọba mi tó màrà tó fẹ́ fọmọ ìdásẹ̀ ní ó jẹ́ kí wọ́n rí owó yìí mò ń gbádùn yín lọ́mọ. so ìgbà tó wá ṣe tí ó bẹ̀rẹ̀ sí ní dàgbà tí ò sí owó so ìgbà tó ṣàbẹ̀rẹ̀ sí ní dàgbà tó pé ọmọ 6 months ìgbà yẹn mò ń ta búrẹ́dì ní Ìkẹjà ní Èkó hospital tó wà ní Ìkẹjà hospital yẹn ti gbàgbé orúkọ hospital yẹn mo ṣáà gbé lọ mo máa ń gbé lọ síbẹ̀ wọ́n la máa ṣe x-ray pa máa yẹ x-ray ọwọ́ yẹn fún àmọ́ ibi tí egungun wà ní ibi ọwọ́ yẹn mo dẹ̀ gbìyànjú mo gbé lọ sí mọ́ọ̀sì kan gbà yẹn wọ́n dáwó fún mi nígbà tí mo dẹ̀ rí pé bí mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀ àwọn yẹn tí bá fẹ́ rí dókítà mẹ́ta wọ́n á ní 115 tí bá fẹ́ rí igbá wọ́n á ní 115. mo ń bọ̀ mà tẹ́ ẹ bá fẹ́ rí dókítà ṣé ọsibítù yẹn ni wọ́n ń gba 15 ni àbáwọn tí wọ́n sọ pé a fẹ́ ṣagbátẹrù kẹ́ ẹ rí dókítà ni wọ́n ń gba. àwọn tó ń ṣe agbátẹrù pé ká rí dókítà. ṣé ẹ ti rí i pé nǹkan ti ń ṣẹlẹ̀ ọjọ́ ti pẹ́ rìbá ti dáyé ọjọ́ ti pẹ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káàkiri àwọn ìletò sí ìletò torí pé ìyá Ọbádára yìí wọ́n fẹ́ rí dókítà ńgbà yẹn wọ́n á máa ṣojú ayé àwọn nọ́ọ̀sìpírì ẹ máa fún àwọn 15 kì í ṣe pé bóyá kinní o kẹ́kẹ́ ẹ lè tètè rí dókítà ni gbogbo ẹ̀yin nọ́ọ̀sì tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ nígbà yẹn ẹ̀yin nu Ọlọ́run nù à ń gbọ́ yín mà. so ìgbà tẹ́mi dẹ̀ rí i pé owó tó ń dá fún mi lórí pé nǹkan tó bá sọ fún mi ní níjọ́ tó bá fún mi ní déètì pé kí n wá tí n bá wá tún rí dókítà nǹkan tó sọ fún mi ní last week tí mo wá òun náà tún máa sọ meanwhile x-ray tán ní ká ṣe àti lọ ya x-ray àyà x-ray yẹn ní 8,500 nígbà yẹn hospital yẹn náà ti dáwó fún mi tá a yá so dókítà tó tún ní màá kó kinní yẹn hàn wípé kinní ìjọ́ tí mo lọ mi ò bá dókítà yẹn wọ́n tún ní kí n lọ tún ṣe kò sówó kankan lọ́wọ́ mi eléyìí gan wọ́n dá fún mi ní bó ní kí n tún wá rí owó wọn ní dókítà ọ̀tọ̀ ló tún wá nǹkan tí mo ti ṣe lélẹ̀
ìgbà tó ṣàṣú mi tí ò sí kinní lèmi náà stop láti máa káàkiri lórí ẹ̀. lèmi náà dẹ̀ fi gbà fọ́lọ́run. mọ́mì Ọbádára ẹni pé ńgbà tẹ́ bí iṣẹ́ àgbẹ̀ tí wọ́n bá bí ọmọ kàyéfì ló máa kọ́kọ́ jẹ́ fún yín níjọ́ tí wọ́n kọ́kọ́ gbé ọmọ yìí nípa ọmọ yín rèé o kí ló kọ́ wá sọ́kàn yín pé ṣé àbí wọ́n pààrọ̀ ọmọ mi ni ṣé lè lè jọ ọmọ mi ṣá kí ló kọ́ wá sọ́kàn yín. ìgbà tí mo kọ́kọ́ bí ó jẹ́ ohun ìyàlẹ́nu fún mi nígbà tèmi náà rí torí ó jẹ́ ìtìjú fún mi torí pé ó jẹ́ nǹkan tó di wàhálà náà láàrin èmi àti àwọn èèyàn bàbá ẹ̀ pé irú eléyìí ò ṣẹlẹ̀ rí nínú ìran àwọn. so ìgbà tẹ́mi èmi náà ní ọ̀dọ̀ tiwa náà kò ṣe pé bóyá ó ṣẹlẹ̀ rí èmi náà ò dẹ̀ gbọ́ rí. ìgbà àkọ́kọ́ ni tẹ́lẹ̀ yìí. ìgbà àkọ́kọ́ ni pé kinní ó ṣáà di wàhálà gan tó pé àwọn fámìlì ṣáà yarí àwọn fámìlì bàbá ẹ̀ yarí pé àwọn ò lè gbọ́ ọmọ báyìí àwọn ò lè ṣe kinní kan báyìí mi ṣáà lè sọnù èmi náà gbìyànjú o mo torí ìgbà tó stage kan mo gbé lẹ́sọ̀ hospital onípàn mo sá lọ. ẹ gbé lẹ́sọ̀ hospital onípàn ẹ sá lọ. mo sá lọ ṣùgbọ́n ọkàn mi ò balẹ̀. mò ń bọ̀ mà ṣé ẹ rí i pé Yorùbá tán sọ pé ọmọ tó bá dáa òun ni ti bàbá ẹ̀ junior ni o ó ń bá mi jórúkọ o torí pé ọmọ yẹn dáa ni wọ́n lè tó bá kùn díẹ̀ káàtó ṣe rí ibi tó wọ Yorùbá ti yọjú pé tìyá ẹ̀ náà gbọ́ ìwọ ló mọ ibi tó ti gbọ́mọ ìwá mò ń gbádùn yẹn lọ́kàn yín ò balẹ̀ ńgbà ẹ gbé lẹ̀ sí hospital onípàn. ìgbà tí mo gbé lẹ̀ sí hospital onípàn ọkàn mi ò balẹ̀ ìjọ́ kejì mo sá síbi tí mo ti ń tajà nígbà tí mo gbélẹ̀ bọ̀ ìgbà tí mo débi tí mo ti ń tajà ọkàn mi ò balẹ̀. ẹ̀mí yín lọ ọbẹ̀ pé odidi ọmọ lọ́lọ́ gbélẹ̀. mo ṣáà bẹ̀rẹ̀ sí ní sunkún mo ṣáà padà lọ sí hospital yẹn ṣé ìgbà tí mo máa fi padà dé hospital yẹn láàárọ̀ ọjọ́ kejì wọ́n ní wọ́n ti gbé lọ sí wọ́n ti gbé lọ sí police station lọ́dọ̀ àwọn ọmọ aláìní ìyá. ìyẹn ọmọ táwọn wò lórí ìjókòó yìí náà. bẹ́ẹ̀ ni wípé wọ́n ti gbé lọ sọ́dọ̀ àwọn ọmọ aláìní ìyá pé ibẹ̀ ni màá ti lọ gbà. kékeré lẹ́sìn fọmọ yìí náà sànná ni o. wọ́n ṣáà ní ilẹ̀ ti ṣú o ẹni tí mo dẹ̀ rí lọ́jọ́ yẹn àwọn nọ́ọ̀sì tó jẹ́ kinní tó jẹ́ pé àwọn ọmọ ìlú òkè tí ó wà ń bẹ̀ tó ṣàbá mi dá sí àti àwọn bàbá tó wà lọ hospital yẹn pé oníkálukú ṣáà ń dá mi lẹ́bi ṣáà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé kí ló dé tí mo fi ṣe bẹ́ẹ̀ kankan ṣáà ní ilẹ̀ ti ṣú tó bá dàárọ̀ la a máa lọ sí ibẹ̀ a ṣáà lọ ìgbà tílẹ̀ mọ́ a lọ síbẹ̀ so ìgbà tó dèdè àwọn tó gbé lọ sí tó gbé ọlọ́pàá tó fi lọ gbé lọ sí kinní àwọn èèyàn ṣàtẹ̀lé mi wọ́n ní òun ní ìyá ẹ̀ kinní kan wọ́n ní kí làṣáráǹtì pé èmi ni mo bí ọmọ eléyìí tó bí ju èjì èmi gangan lọ mo lè mi mo bí mo ṣàṣàlàyé nǹkan tó bà mí ní ẹ̀rù fún wọn pé kinní lọ́tọ̀ oníkálukú náà wọ́n náà gbìyànjú fún mi ṣàdúpẹ́ wọ́n ṣàpadà gbé fún mi torí wọ́n ní ọjọ́ yẹn gan pé ká ní ó lọ díjọ́ kẹta ni pé àwọn tó fẹ́ máa kó wọn lọ pé wọn ò bá wá kó wọn pé wọ́n ṣàpadà gbé fún mi wọ́n dẹ̀ ya fọ́tò mi pé kì í má padà gbé lẹ̀ o pé ìmọ̀ tọ́lọ́run fi ṣe. wọ́n sọ bẹ́ẹ̀ fún yín jọ yẹn pé ẹ mọ ibi ẹ mọ tọ́lọ́run fi ṣe yẹn ni mo fẹ́ fi páàsì mẹ́sẹ̀jì sí gbogbo àwọn tí wọ́n ń wo ọmọ yìí ṣé ẹ gbọ́ wọ́n ní má gbé lẹ̀ o ò mọ tọ́lọ́run fi ṣe bóyá torí ẹ̀ làwa náà fi débí lónìí aláàánú ní gbogbo ẹ̀yin tẹ́ ń wo ọmọ yìí gbọ́ mi bá mi ṣí àfọ́nrán yìí bọ́ọ̀ bá ní owó tó fi dá sí ìgbésí ayé ọmọ yìí bọ́ọ̀ bá ní owó tó fi ran ìyá Dára lọ́wọ́ lórí ọmọ yìí bá mi ṣí àfọ́nrán yìí ìwọ náà ní aláàánú lọ́rẹ̀ẹ́ o ní aláàánú ní mọ̀lẹ́bí o ní aláàánú nínú àwọn èèyàn tiẹ̀ náà oore tẹ́ mọ́ ń ṣe fún wa nìyẹn ẹlòmíì èsì mọ̀ lóore o lè má fún wa lówó ṣùgbọ́n bó o bá ṣe ṣí ẹ̀ yẹn báwọn èèyàn bá dá sí ìgbésí ayé ọmọ yìí Ọbádára tọ́lọ́wọ́n ọba mi òkè tí ń fẹ̀dá Dára fi ọmọ yìí dá bí wọ́n bá ti ń dá sí ìgbésí ayé ẹ̀ ìwọ fún ara ẹ náà ti ní commission oore o ti ní commission ládàá nìyẹn mọ́ wo fọ́nrán kankan tó bá ṣàǹfààní mọ́ pé ò ní ṣíà bá wa ṣíà ẹ̀ bá wa comment bá wa like ẹ fi sí gbogbo platforms tẹ́ bá belong sí wọ́n ní ẹ mọ́ gbé lẹ̀ pé ẹ mọ ohun tọ́lọ́run fi ṣe nígbà tí rògbòdìyàn ẹ wá ṣẹlẹ̀ tẹ́ ẹ bí ọmọ yìí tẹ́yìn rí i pé ó ń dojú tì yín bí ọmọ ṣe máa lọ́wọ́ ọ̀tún tí á jẹ́ 8 tọ́wọ́ òsì tá á jẹ́ 7 tẹ́sẹ̀ ọ̀tún máa jẹ́ 6 tẹ́sẹ̀ òsì náà máa jẹ́ 6 ipa àbí ipa wo ni bàbá ẹ̀ sà lẹ́yìn méjèèjì jọ sà àti ń gbọ́tọ̀ dọ́ yín bọ̀ mo fẹ́ gbọ́ ti bàbá tiẹ̀ náà ipa wo ni wọ́n sà lórí ọmọ yìí fún yín mà. àwọn ò gbé ìgbésẹ̀ kankan before kí torí pé mo fẹ́ bàbá mi ìyá ẹ̀ ò fẹ́ kí n fẹ́ ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tí àwọn bàbá ẹ̀ àti àwọn fámìlì ti panupọ̀ pé kò ṣẹlẹ̀ lérú ẹ̀ tí oníkálukú tí mi ò rójú rere anybody lèmi ti gbé kúrò lọ́dọ̀ wọn tí mi sì súnmọ́ anybody wọn mọ́ pé ìgbà tí wọn ò pè mí láti ìgbà yẹn náà kò ṣe pé wọ́n pè mí wọn ò dẹ̀. nígbà tẹ́ ẹ gbé e kúrò ìjẹ́ bàbá ẹ̀ yọjú sí yín pé ọmọ mi ń kọ́ o. kò sẹ́nibọ́dì tó yọjú. bàbá náà ò yọjú mo mọ̀ pé fọ́nrán yìí yóò kan bàbá Olúwadára
yóò kàn lára. Tó eléyìí ó jẹ́ mẹ́sẹ̀jì fún gbogbo àwa ọkùnrin. Ẹ má jẹ́ ó jẹ́ gbà tó bá dùn tá a bá bímọ tó dàbí èèbó tá a bímọ tó ń dán bíi kóró oṣin láàmú fọmọ yangàn pé ọmọ mi ni. Nígbà téèyàn ń ṣe gbogbo ẹ̀ níbi tí ò sí ná ṣáà pè èèyàn sí àpè èèyàn sí. Bẹ́ẹ̀ nínú ayé Yorùbá ti sọ wọ́n ní ọmọ lè pọ̀ nínú ayé ṣùgbọ́n àmọ́mọ́ tí ń sinmi àmẹ́ni téèyàn ó jèrè. Ní tó ṣẹlẹ̀ sí ọmọ yìí kì í ṣe àléébù o, àrà lọ́lọ́run ọba mi fi ọmọ yìí dá. Mò ń gbádùn ọ̀rọ̀ yín lọ́mà. tó látìgbà yẹn dẹ̀ ni mo dẹ̀ ti ń kópa títí tó fi tí Ọlọ́run ṣàfi gba gbogbo ògo lẹ́yìn nìkan lémi nìkan àti Ọlọ́run ọba. ẹ̀yin èèyàn mi báyìí ṣe ń sún síwájú là ń tọ́ gbogbo ìdánwò lórí ẹ̀rọ ayélujára ló ti dìrọ̀rùn tá a bá lè tẹ̀lé ilé iṣẹ́ tó mọ̀ nípa ẹ̀ Gafrix Infosys Limited ló ní báwọn ìdánwò orí ẹ̀rọ ayélujára tẹ́ ẹ fẹ́ ṣe IT exam kẹ́ ẹ gbàgbé ìkọ́ni tẹ́ ẹ lè ṣàmúlò níbikíbi Gafrix Infosys Limited ní gbọ̀ngàn ìgbàlódé tó dùn kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ àbí kọ̀ǹpútà kan fún èèyàn kan ni àyè wà fẹ́ni tó bá fẹ́ ṣe IT training àti certification bẹ́ẹ̀ sì là ń kọ́ni lónírúurú ìmọ̀ nípa ẹ̀rọ corporate IT skill CompTIA ISACA Cisco Prince2 Plus ISM tó fi mọ́ project management artificial intelligence cyber security network security cloud computing data analysis èyí tẹ́ wá fẹ́ kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ education technology integration àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa nìkan la tó gbangba sùn yẹ tí lè ṣe àbílẹ̀ ẹ̀kọ́ yòówù kó jẹ́ òní yiri ìwé ẹ̀rí tá a bá fún yín Gafrix Infosys Limited a wà ní Redway line Peace Valley Estate Abeokuta bus stop along Omiata Oko Ewe Road Arepo Ijokogu State ẹ máa pè 07073694566 tàbí 08026481755 Gafrix Infosys Limited ó dá wa lójú gan. ládùúgbò tẹ́ ń gbé tẹ́lẹ̀ táwọn èèyàn bá ń wo ọmọ yẹn tó ń wò ṣé wọn ò kì í fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n bá wá ń fi ṣe yẹ̀yẹ́ àbí báwo lọmọ ìṣe wá rí báyìí irú ọmọ wo leléyà kàyéfì rèé ṣé kìí ṣe pé bó ló ṣe máa ń rí lára àtìyín mà ẹ fún mi lápẹẹrẹ bíi méjì tó ti ṣẹlẹ̀ sí tó jẹ́ bànújẹ́ lórí ọmọ Olúwadára yìí. ó pọ̀ tí bá ní kí n máa tẹnu bọ̀rọ̀ ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ àmọ́ so many things tí táwọn èèyàn ti sọ but èmi ò ríro torí èmi máa ń rò pé èmi kọ́ mo dá lóòótọ́ èmi mo bí ṣùgbọ́n èmi kọ́ mo dá Ọlọ́run ló mọ nítorí òye níyàn tó pamọ́ lójú èèyàn òye Ọlọ́run so torí ẹ̀ lèmi náà dẹ̀ fi gbà fún Ọlọ́run àmọ́ gbogbo àti mo bí gan táwọn èèyàn bá wá kí mi torí àléébù ẹlòmíì máa wá kí nígbà tí mo bí mo ń bọ̀ ẹni tí mi ò mọ̀ rí. ẹ má bínú mà nítorí àléébù ọmọ yìí ló máa jẹ́ kẹ́lẹ́ ẹ̀dẹ̀ ẹ̀kú ewu ọmọ ó ti gbọ́ pé wọ́n sọ ń pé ọmọ báyìí ni wọ́n bí ń bí báyìí ẹgbẹ́ wa ká bá yín wò mò ń gbádùn yín mà. tí mo bá wọ sọ́ọ̀sì sí lọ́wọ́ gan ẹlòmíì rẹ́dì láti bọ́ sọ́ọ̀sì yẹn láti wù. ọmọ ẹ̀dá ádámọ̀ ẹni ibi tí ọmọ rẹ̀ bá lù wẹ̀. wọ́n ní olúgbòdì leléyìí kinní kan leléyìí kinní kan lóòótọ́ ó ń bà mí nínú jẹ́ ṣùgbọ́n èèyàn mélòó léèyàn fẹ́ rotí ẹ̀ fún. èmi náà dẹ̀ gbà gẹ́gẹ́ bí àgbélébù mi mo dẹ̀ ń tọ́ mò ń rè títí tó fi di báyìí. lọ́jọ́ tòní ǹjẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ jáde ṣé ẹ lè mú ọmọ yìí jáde lọ́jọ́ tòní mà. mo mú jáde o. ìbéèrè tí mo fẹ́ béèrè gangan ni ẹ ń mú jáde. mo mú jáde o. torí pé ẹ ò wò ó pé n táwọn èèyàn bá fẹ́ sọ. gbogbo ọmọ Nàìjíríà ẹ já fi bí ìkọ́mìn ẹ bá ń kí ìyá Ọbádára bí ó kú iṣẹ́ takuntakun. ẹ rí wọ́n ní bílé bá lé ni bọ́nà bá lé ni wọ́n ní ìyá ẹni èrí ni kọ̀ síbì kan. ṣé ẹ rí i pé bàbá Ọbádára ọmọ ẹ̀lẹ̀ ń gan òun àtẹ́bí yẹn yẹ ọmọ yìí lẹ̀ fún ìyá ẹ̀ pé ìwọ ló mọbi tó o ti gbé e wá ṣe bí àtọ̀ bàbá Ọbádára tó bọ́ sára àyà Ọbádára ló di ọmọ tí ń jẹ́ Ọbádára yìí ó ṣe wá di ìwọ ló mọbi tó o ti gbé e wá ìjẹ́ lọ́jọ́ tòní bọ́mọ ìbá wá ń sèso rere bàbá Ọbádára náà mọ wá sáré bọ̀ ọmọ mi ń kọ́ ẹ mọ́ dájọ́ yẹn èèyàn ọmọ Nàìjíríà mo fi Ọlọ́run ọba bẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ ẹ já láàánú tẹ́ ẹ já látìlẹ́yìn tẹ́ ẹ mọ́ ń ṣagbátẹrù ètò yìí mo fi Ọlọ́run ọba mi mẹ́ bẹ̀yìn mo fẹ́ ká dá ìyá Ọbádára yìí ká dá a lọ́lá mo fẹ́ ká ṣàánú ẹ̀ torí pé obìnrin tó pa ìtìjú mọ́ tó fi ń wo ọmọ yìí ń ṣeré káàkiri àrígbó ṣe wá rí ọmọ Ọbádára tẹ́ ń wò yìí ó lè ṣeré ipá ọ̀làálẹ̀ kí ló kan mọ́ ń tiẹ̀ kí ló kan ṣùgbọ́n ìyá tó bí i náà láyé ó mọ rìfáàsì pé obìnrin kan ni ó sì bí ọmọ yìí o bọ́ bá jẹ́ ẹlòmíì nìyá Ọbádára yìí ni kò ní lè fọmọ yìí yan gan ó ṣeé ṣe láti gba kéke ó ti ní kí ó bóun rọ́ ní nǹkan pa ṣùgbọ́n ohun kan bọ́ọ̀lẹ̀ wípé fílẹ̀ o mọ ohun tọ́lọ́run fẹ́ fi ṣe. báwo ni làákàyè ẹ̀ tó bá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ ń já geere dáadáa. ọ̀rọ̀ ẹ̀ ń já geere. ó ṣáàpù gan èmi tẹ̀ tí mo pò ṣáàpù tẹ́ bá rí ọmọ yìí ntọ́mọ yìí fi ṣe ìdí èmi gan tí mo jókòó yìí ìdí mi ò tó di Ọbádára ṣé ẹ mọ̀ pé inú ayé yìí báwa náà ṣe ń káàkiri Ọlọ́run ọba ló ń bá wa náà gbẹ́rù tiwa. gbogbo ọmọ Nàìjíríà pátápátá tó lóyún sínú àbí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní tí ò tí ì mọ ara tọ́lọ́run lè fi oyún inú tiẹ̀ náà dá ṣùgbọ́n mo gbà á ládùúrà
pé gbogbo ọmọ tí kó wá bá máa bí ara rẹ̀ ni kọ́lọ́wọ́n ọba mi fi wọ́n dá o gẹ́gẹ́ bí orúkọ ọmọ wa yìí tọ́lọ́wọ́n ọba mi fi dára ọlọ́wọ́n ọba tó ń dára tó fi olúwa dára tó fi dára rẹ̀ yìí ara rẹ̀ ni kọ́lọ́wọ́n ọba mi fi ọmọ inú yín kó fi dá láṣẹ ọba mi Èdùmàrè owó ò ní tán lọ́wọ́ yín ẹ ní dàdàkudà ọmọ yín ò ní dàdàkudà eléyìí ṣe dàkudà o ara lọ́lọ́wọ́n ọba mi fi dá nínú ayé ó fẹ́ kẹ́ ẹ mọ̀ pé èmi tí mo wà níbì kan kò sí ohun tí mi ò lè ṣe ni mo ṣe máa ń sọ pé kò sí ohun tọ́lọ́wọ́n ọba mi ò lè ṣe àfi ohun tí ò bá fẹ́ ṣe lókùn ṣé ẹ mọ̀ pé bá a bá gbàdúrà náà ọlọ́wọ́n ọba mi á gbà yìí tó fẹ́ gbà kò ní gbà yìí tí ò ní gbà ni ẹni tó ní díẹ̀ tó bùyàn díẹ̀ nu díẹ̀ tó ní ọlọ́run ọba ń gbọ́ bírú ẹni bẹ́ẹ̀ bá ní púpọ̀ àti fún yàn díẹ̀ nu púpọ̀ yẹn kò ní nira ṣùgbọ́n àwa náà máa wá ṣèrànlọ́wọ́ kan báyìí Kábírù bá ń ṣínú báàgì yẹn kó bá mú owó tó wà ńbẹ̀. eléyìí tí agbára tiwa náà káre nítorí pé ká tó wá síbí ó ní àwọn olóore kọ̀rọ̀ ó ní àwọn olóore gbòógì tí wọ́n á wò pé tá a bá ti nǹkan kan síwájú wọn wọn á ní ẹ gba owó báyìí a fi sọ̀pọ́ọ̀tì yín ẹ repo sí mọ́tò ẹ jẹun ẹ̀yin àtàwọn bọ́ìsì yín ẹ wá bá wa fún ìyá ọmọ yìí ẹ bá wa fún un ní 50,000 bàbá mi yẹn wọ́n ní ká mọ̀ dárúkọ àwọn a ní dárúkọ wọn ẹ gbà ẹ kọ̀ǹfàmù ẹ̀ ṣó pé. ó pé. kà á tún ẹ lò. ó pé. màmá Ọbádára fáǹfààní àwọn ọmọ Nàìjíríà tí wọ́n máa fẹ́ mọ̀ ṣe yín láàánú tayín lọ́rẹ pé kẹ́ ẹ fi tọ́jú ọmọ yìí ìjẹ́ lákàùntì tẹ́ mọ́ fún gbogbo ọmọ Nàìjíríà. kò sí mi ní àkáǹtì. báwo la ṣe wá fẹ́ gbé e gbà. ẹ̀yin tí ẹ lè wá láti wá ràn wá lọ́wọ́ pé nǹkan tó bá sọ láì mọ̀ wá rí tẹ̀dẹ̀ fi wá so mo mọ̀ pé nǹkan tó bá àwọn ọmọ Nàìjíríà bá ṣe fún wa pé ẹ mọ̀ pé ẹ máa fi jíṣẹ́ fún wa. Títóbi Olódùmarè ìdí tá a fi béèrè rèé ọ̀pọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n ti mọ̀ wá látànà kó tó dòní bí wọ́n bá fi éèpìn ní rán wa sí èèyàn àfi dandan ní ká mú un débẹ̀ kábọ̀ sí nítorí gbogbo àwọn olólùfẹ́ wa ni wọ́n ń ṣe dáadáa fún wa wọ́n ń gbárùkù tì wá kí láà máa wá jẹ àágùn ẹni ẹlẹ́ni sí nígbà tó jẹ́ pé ẹ mọ̀ mí rí ẹ rí mi rí tí mo fi wò pé ká wá mo ṣàlàyé fún bàbá mi kan ni wọ́n sì fún wa lówó lẹ́yìn 50,000 yìí wọ́n fáwa náà lówó ìyá Ọbádára lágbára Ọlọ́run gbogbo ohun táwọn ọmọ Nàìjíríà bá fi dá sí ọ̀rọ̀ ọmọ yín la máa kó débi èrè wa níbi ìké iṣẹ́ ẹ̀kan iṣẹ́ wo lẹ́yìn fún ara yín ń ṣe tẹ́ fi ń bọ́ ọmọ yìí. iṣẹ́ tí mò ń ṣe mò ń báyàn fọṣọ káàkiri ni mo dẹ̀ ń báyàn gbálẹ̀ káàkiri ká tó jẹ ni. Títóbi Olódùmarè ẹ̀ ń báyàn fọṣọ kẹ́ ẹ tó lè jẹ ẹ̀ ń báyàn gbálẹ̀ kẹ́ ẹ tó lè mu ọmọ yìí ọmọ tí mo ti ẹ̀dá lójú ni ṣùgbọ́n ìyá ẹ̀ pa gbogbo òtìjú tì bàbá fẹsẹ̀ fẹ́ ń gbà tọmọ yìí ti di bó ṣe dì wọ́n láwọn ń gbálẹ̀ káàkiri káwọn tó jẹun ni wọ́n ń bá ẹni tó ti rí ṣe díẹ̀ lọ gbálẹ̀ ọgbà lọ gbálẹ̀ àdúgbò kí wọ́n tó lè jẹun kí wọ́n tó lè fọmọ jẹ wọ́n lọ bá ẹni ẹlẹ́ni tó jẹ́ ń pé àwọn náà jọ jẹ́ sàwáwù ṣùgbọ́n torí àti jẹ wọ́n ń lọ bá a fọṣọ ẹlòmíín wà nínú àwọn tí wọ́n lọ bá fọṣọ tí ìyá Ọbádára jù lọ lọ́jọ́ orí ṣùgbọ́n torí àti jẹ kò fẹ́ ṣaṣẹ́wó kò fẹ́ ṣe nàbì kò fẹ́ ṣàgbèrè ó ń lọ bá ẹni ẹlẹ́ni fọṣọ kó lè fi bọ́ ẹnu ọmọ yìí kó sọ́mọ yìí nù ẹ bá mi wo tọmọ yìí tẹ́ ń wò ó tó ní ẹsẹ̀ 12 tó ní ọwọ́ ọ̀tún tó ní 8 tó ní ọwọ́ òsì tó jẹ́ 7 ara lọ́lọ́wọ́n ọba mi fi dá kìí ṣèdàkudà lágbára ọlọ́wọ́n ọba mi ìyá Ọbádára ẹ mọ́ ronú lórí ọmọ yìí ọlọ́wọ́n ọba mi ó fi ọmọ yìí dá ara rẹ̀ fún yín irú ọmọ báyìí ò ní í yọ̀dọ̀ ẹ̀ ṣàmì pé irú ọmọ báyìí ò ní í yọ̀dọ̀ tiẹ̀ náà ẹni tó wá bírú ọmọ yìí kò sáà ní pa ńgbà ọlọ́wọ́n ọba mi ti yè kò ní í sọnù túmọ̀ sí pé ọlọ́wọ́n ọba mi fẹ́ kí ọmọ yìí dá ara rẹ̀ ńlé ayé ni o fúnra ẹ̀ àti fáwọn òbí tó bí ṣé Ọbádára ìṣó ti wà nílé ìwé mà. ó ti wà nílé ìwé. kíláàsì wo ló wá wà nígbà tó ti wà nílé ìwé. mo ṣe bí mo ṣe fẹ́ ṣe yóò jẹ́lé sinmi náà ló ṣì wà pé ìgbà tí ò sówó náà kékeré aṣáfi sí skul kan pé kó ṣáà máa lọ. àbí ọwọ́ ẹ̀ ni ò kì í jẹ́ kí wọ́n fẹ́ gbà láwọn iléèwé míì ni. bẹ́ẹ̀ni wọ́n máa ń gbà á ṣùgbọ́n wọn ò fẹ́ dì lọ́wọ́ mú ṣó gbogbo nǹkan tó fàìní àjọ ẹ̀ṣẹ̀ yìí ni pé wọn ò fẹ́ di ọwọ́ ẹ̀ fi kọṣẹ́ máa ń bà wọ́n lẹ́rù àti dìmú. ó tó bí ọmọ ọdún mélòó. ọmọ 7 years. 7 years l'Ọbádára yìí. bẹ́ẹ̀ni. tó ẹ wá sọ pé ọwọ́ yìí ni ó fàrìn àjò ẹ̀ sẹ́yìn nítorí wípé tó bá wà nílé ìwé wọn kì í fẹ́ di ọwọ́ ẹ̀ mú ẹ̀rù ó mọ̀ bà wọ́n pé àbí ọmọ yìí máa ṣe nǹkan kan lọ́wọ́ táwa ń dì mọ́ lọ́wọ́ tó jẹ́ pé eléyìí jẹ́ sábàbí ni kò sẹ́ni tírú nǹkan yóò lè ṣẹlẹ̀ sí ọmọ ọdún 7 tó sì wà ní jẹ́lé ó sinmi wọ́n lẹ́rù ń bà wọ́n tíṣà wọn ò nígbàgbọ́ nú Ọlọ́run mọ́ àti di Ọbádára lọ ń gbé ó yá fi kọ̀wé ó ń bà wọ́n lẹ́rù
èyí ṣe sábàbí ohun tó fa ìrìn àjò ẹ̀ sẹ́yìn. Wọ́n sì sọ pé ẹ̀dá ò lè pa kádàrá dà, wọ́n ń fọwọ́ aago sẹ́yìn ní automatically ọwọ́ aago tí wọ́n fà sẹ́yìn yẹn náà wọ́n pa kádàrá dà ni. Tí wọ́n ní wọ́n ṣe ìyá Ọbádára wọn ò ṣe tọlọ́run, aláàánú máa dìde fún yín lórí ọ̀rọ̀ Ọbádára yìí. Aláàánú á fọhùn, ó ní làákàyè ọpọlọ ẹ̀ pé ó ń ṣe dáadáa, ọmọ ọkùnrin ni, ṣùgbọ́n nítorí ọwọ́ àtẹsẹ̀ yìí ń kọ́ kò jẹ́ káwọn èèyàn fẹ́ dì lọ́wọ́ mú. Ẹni tí wọn ò dì lọ́wọ́ mú bó ló ti fẹ́ mọ nǹkan kọ. Gbogbo èèyàn ọmọ Nàìjíríà ilé ìta ń sọ látàárọ̀, mo wá fẹ́ kẹ́ ẹ rí i wò bí ìran. Ìjẹ́ ọwọ́ yìí ṣé èèyàn sì lè operate ẹ̀ ní bọ́mọ yìí ṣe dàgbà yìí? Ìjẹ́ ẹsẹ̀ yìí ṣé èèyàn sì lè operate ẹ̀? Ẹsẹ̀ ọ̀hún rèé tẹ́ ń wò yìí 1 2 3 4 5 6 ṣé ẹ rí dáadáa 1 2 3 4 5 6 ṣé ẹ rí pé kì í ṣe pé ajé ló mú lẹ́sẹ̀, ajé kọ́ leléyìí. Ẹsẹ̀ kejì rèé 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 ẹsẹ̀ méjìlá leléyìí. Nígbà tá a ṣe tẹsẹ̀ tán ẹ jẹ́ á fi tọwọ́ hàn wọ́n. Tọwọ́ rèé 1 2 3 4 5 6 7 ṣé ẹ rí dáadáa ṣá 1 2 3 4 5 6 7. Ọwọ́ òsì tí mo sọ fún yín wípé méje lọ́wọ́ òsì. Ẹ jẹ́ á tún wá wo ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún rèé 1 2 3 4 5 6 7 8 ṣé ẹ rí pé 8 yẹn náà ní èékánná dáadáa 1 2 3 4 5 6 7 8 àtàǹpàkò ló fi jẹ́ mẹ́jọ. Tẹ́ bá wá wò dáadáa báyìí ṣùgbọ́n kí wọ́n operate ẹ̀. Eléyìí ò kì í ṣe AI nítorí pé gbogbo àwọn ọmọ Nàìjíríà oríṣiríṣi àrà la máa ń dá. Ẹlòmíì àwọn ọmọ ìlọ títà ní AI lélẹ́yìn náà àbí AI lọmọ yín. Kí lẹ porúkọ ẹ̀? Kí lorúkọ ẹ̀? Ọbádára. Ọbádára lẹ porúkọ. Orúkọ mi wo ló tún ń jẹ́? Ìbùkún Olúwa. Ó ń jẹ́ Bùkún Olúwa, ó ń jẹ́ Ọbádára. Màmá táyé máa fi parẹ́ ẹ mọ́ ya ọmọ yìí ẹ dẹ̀ máa fún ní support. Ẹ̀yin tẹ́ ẹ̀ ti gbé jùnù ní kókó tó ń dàgbà bọ̀ tẹ́ ń pa ìtìjú yẹn mọ́ra. Àsìkò tó wà yìí ò ń ṣe àsìkò tẹ́ mọ́ tìjú mọ́. Ẹ ṣàdúrà fún gbogbo ojú tó ń wò yín pátápátá. Ẹ ṣé o ẹ̀yin ọmọ Nàìjíríà, ilé àtọ̀nà yín náà kò ní bàjẹ́ o. Àmín. Ẹ ṣé ẹ̀yin náà tẹ́ gbé ètò ìkalẹ̀. Ẹ ṣé o bàbá wa tí ẹ fi owó ránṣẹ́ sí ọmọ mi. Lágbára Ọlọ́run orí àṣepé lọ́lọ́ àṣefá àwọn ọmọ tiyín náà. Àmín. Wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé o. Àmín. Ẹ ṣé mo mọ̀ lóore mo dúpẹ́ o. Ìyá Ọbádára ó ṣeé ṣe ká tún sì yọjú sí yín fún àǹfààní ẹ̀yin tẹ́ mọ́ dá ṣètò wa náà tàbí tẹ́ mọ́ wò pé atọ́kùn ẹ̀yin la fẹ́ ṣe owó yìí sí. Ẹ bá wa tún padà lọ sọ́dọ̀ ìyá Ọbádára. Àkáùntì tiwa ló wà lójú fọ́nrán yẹn as usual bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe wá lóore tẹ́ mọ́ ta wá lọ́rẹ. Adéyínká Àyìndé ọmọ ìyá elépo lọ́jà gbàǹgbà ló kọ tèmi ń jẹ́. Torí Ọbádára torí Olúwabùkúnmi ìní mi wá sílùú yìí Ogun State náà ni wọ́n wà torí pé ẹlòmíì yóò fẹ́ máa wá wo ọmọ yìí fi ṣe yẹ̀yẹ́, ẹlòmíì ò fẹ́ máa wá wo ọmọ yìí yóò sọ di kọ́ńtẹ́ǹtì. Ìdí rèé tá a fi ní sọ pàtó àdúgbò tí wọ́n wà. Bá a bá wá síbí bá a bá fẹnu sọ̀rọ̀ yìí lórí rédíò ẹlòmíì máa yín mú irọ́ ni ẹsẹ̀ nílé lẹ́sẹ̀ mẹ́fà débi tó máa pé méjìlá ẹsẹ̀ nílé lọ́wọ́ mẹ́jọ. Ìdí nìyẹn tá a fi wá síbí. Ẹ̀gbá ni mò ń sọ, Ẹ̀gbá láti wá ló jẹ́ kí n mọ̀ sọ Ẹ̀gbá. Ọlọ́run ọba mi ọlọ́jọ́ òní yóò bá mi bùkún ìwọ tó ń wo fọ́nrán yìí, yóò ṣàánú ìwọ tó ṣí àfọ́nrán yìí, yóò ṣàánú ẹ̀yin tẹ́ fẹ́ mọ̀ dá sí ètò yìí. Mo dúpẹ́ púpọ̀ o, mo mọ̀ ọ́ lóore o. Mélòó lára mi gbogbo ohun tá a bá ti gbé wá ẹ mọ́ ń gbárùkù tiwa nígbà tẹ́ ẹ mọ̀ pé níkànnì Adéyínká Àyìndé live ẹ kì í bá òfegè níbẹ̀ àfi kíni àfòdodo. Ẹ ṣeun, ó dìgbà.